ìwòye o gbogbo ẹ̀yin èèyàn ìlú ibi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi èmi Ṣẹ̀san Adéwùsì náà ni o ẹ má jẹ́ ó jọ bí àrà létí ẹ̀yin Ṣẹ̀san Adéwùsì yín náà tá ń tọ́ lọ́rùn tẹ̀ túmọ̀ sí bàbá olóyè òrìjínà ní orí ìkànnì yìí tá a pè ní agbára èèyàn dúdú tẹlifíṣàn ẹ máa gbọ́ àṣírí nípa ọ̀rọ̀ adúláwọ̀ bí Yorùbá ṣe ń lo ewé àtegbò ẹ̀rù ọba Yorùbá rí à ń bẹ̀rù alájá ajá ṣe bó ní ń bẹ̀rù àyájọ́ ń bẹ ọ̀fọ̀ ń bẹ àṣàṣì ń bẹ ègbé ń bẹ ìsìjú ń bẹ ẹ má dènà dè wá o igbe ṣinṣin kì í dènà dọ̀wọ̀ ọwọ̀ bá bẹ ṣinṣin ẹ má dènà dè wá o igbe ṣinṣin kì í dènà dọ̀wọ̀ ọwọ̀ bá bẹ ṣinṣin ẹ má dènà dè wá o igbe ẹranko kì í dènà dẹkùn ẹkùn bá bẹ ẹranko. mo ti kọ yín rí ẹ̀yin tá ẹ bá wo program mi tí mo ṣe tẹ́yìn ní ọ̀dọ̀ kíni show tẹlifíṣàn àbí bàbá olóyè òjì tẹlifíṣàn ewé tí wọ́n ń pè ní ewé ẹ̀yìn ló bẹ́ so lórí ètò yìí ẹ láǹfààní àti tó ń bọ̀ ń pẹ̀ ṣùgbọ́n lónìí ìmọ̀ fẹ́ sọ̀rọ̀ fún nípa orógbó torí pé ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o àwọn èèyàn dé àwọn èdè mọ́ o kálukú mójútó ni nǹkan tẹ́yìn mọ̀ ẹ jẹ́ ká kọ́ra wa nítorí ìpele náà la lè fi ranra wa lọ́wọ́ kò dìgbà tá a bá ń fúnra wa lówó tá à ń fúnra wa lóúnjẹ ṣùgbọ́n ẹni tẹ́ ẹ̀mí gígùn ni mọ́ ń sànyà bí nǹkan bá wọlé tí ò bá rí wa pa á padà lówó náà ní torí pé ẹni tí ò kú oko ẹ̀ ló wà lọ́ọ̀kan yẹn ẹni tí ò tí ì kú ilé rẹ̀ nu gàgàrà lọ́ọ̀kan yẹn orógbó rèé o orógbó ló ń bímọ sí ayé obì ló ń bi ikú dànù àwọn bàbá wa máa lo orógbó wọn a sì máa lo obì wọ́n fẹ́ kọ́ wa bá a ṣe lè lo orógbó fún ọ̀wọ̀ tó dájú bàbá kan lábúlé wa nígbà kan a ní ẹ má kọ́ mi lóògùn ìbọn o ẹ má kọ́ mi lóògùn àdá oògùn ọ̀wọ̀ ní kẹ́ ẹ sáà máa kọ́ mi mo ní bàbá kí ló dé ó ní kí wọ́n tiẹ̀ dojú ẹ̀kọ́ ni o ìbáṣe ban 47 ní ìbáṣe 41 ẹ sá kí wọ́n sá máa lè dojú ẹ̀kọ́ òun mo wá rí i pé ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ọ̀rọ̀ àgbà ni bí ásídẹ́ǹtì bá fẹ́ ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ bá níṣẹ́ lára ásídẹ́ǹtì yẹn ò ní kàn yẹn o pẹ̀lú àṣẹ Èdùmàrè tí ẹ̀ bá ní iṣẹ́ lọ́wọ́ bí ogun bá ń lọ níwájú tó bá ń bọ̀ lẹ́yìn kọ̀mọ̀ ní ṣe déédéé wà ẹ ti lọ tán abẹ́rẹ́ ọlọ́kọ́nù okùn tó dí ìyẹn bá ò láti ṣe iṣẹ́ yìí ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ lórí ètò tẹ́ ń bọ̀ yìí agbára èèyàn dúdú tẹlifíṣàn orógbó rèé o ẹ mú ọ̀bẹ kẹ́ ẹ gé sí méjì tí ẹ bá ti gé sí méjì báyìí bóyá ó lè èpo lára o bóyá èpo ẹ ti sí dànù kò kàn yín bó lè èpo lára o bóyá èpo ẹ ti sí dànù ẹ nídìí èpo ètò à ń fi èpo ẹ ṣe mo ti kọ́ yín rí yín tó kọ́ yín lórí abala ilé náà ẹ wá mú ọ̀bẹ ẹ̀yìn inú ẹ̀ báyìí ẹ̀yìn ọ̀bẹ ẹ fi gbẹ́ ihò sínú ẹ̀ yes ẹ fọ̀bẹ gbẹ́ inú rẹ̀ lọ́tún ẹ fi ọ̀bẹ gbẹ́ inú rẹ̀ lósì ẹ wò ṣé mo ṣe gbẹ́ inú ẹ̀ lọ́tún tí mo gbẹ́ inú ẹ̀ lósì ẹ wá mú bíléèdì tàbí scissors ẹ gé díẹ̀ nínú irun wájú yín irun wájú ẹ̀yìn irun wájú orí tíntínní ni o irun pàkọ́ yín tíntínní méjèèjì ẹ wá kì síbi ojú ihò tẹ́ ẹ gbẹ́ yìí tẹ́ ẹ gbẹ́ sọ́tún àtòsí ẹ wá fi déra wọn padà ẹ wá wá òwú dúdú àti òwú funfun ẹ lọ ra òwú dúdú òwú bíláàkì lọ́dọ̀ télọ̀ lọ́dọ̀ fashion designer àwọn tó ń ta nǹkan fáwọn télọ̀ yẹn ló ń tà òwú dúdú black àti òwú funfun òwú white ẹ wá mú méjèèjì papọ̀ báyìí lẹ́ẹ̀fi dì í òwú dúdú òwú funfun tẹ́ ẹ bá ti mú ẹ jẹ́ ń dé fìlà mi padà tẹ́ ẹ bá ti mú ẹ wá mú òwú dúdú kan òwú funfun ẹ tú ẹ wá mú kìnní ẹ mú kejì báyìí papọ̀ ẹ fi dì í tẹ́ ẹ fi ní rí orógbó yìí mọ́ tẹ́ ẹ bá ti dì í dáadáa tán ẹ gé ẹ wá so mọ́ dáadáa tẹ́ ẹ bá ti so ẹ máa so àpò
ẹ máa sọ àpò káàkiri bí ewu bá ń bọ̀ níwájú bí ewu bá ń lọ níwájú ẹ̀ ní bá tó bá ń bọ̀ lẹ́yìn kò ní bá yín. bẹ́ẹ̀ ni fóònù nọ́mbà mi lórí ètò yìí fóònù nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ náà ni 080 54 74 94 55 080 54 74 94 55. ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá lẹ́ẹ̀kì ètò yìí ẹ bá mi ṣe báyìí thumbs up, ẹ bá mi náwó òkè báyìí sí apá abẹ, ẹ wá bá mi pín láàrin àwọn ọ̀rẹ́ yín, ẹ bá mi pín káàkiri. kódà mo ṣèwé lórí agbára èèyàn dúdú, èmi ni mo ṣe African Power Part 1, this is African Power Part 2, èyí ni apá kìíní, èyí ni apá kejì. Yorùbá lẹ́ẹ̀ mọ̀ gbọ́ lórí ètò yìí o. bí ẹ bá tún wo ètò mi míì, bàbá olóyin original tẹlifíṣàn, ẹ bá mi ń bẹ̀ o. kí ni show tẹlifíṣàn, ẹ bá mi ń bẹ̀ o. ọmọ mi kan náà ń ṣètò Mr. Last Fun Comedy Adéwùsì, bẹ́ẹ̀ bá tẹ̀ ẹ tún bá mi ń bẹ̀, èmi náà máa wá bẹ̀ wá ṣètò títí dìgbà míì tẹ́ ẹ tún máa gbọ́ mi. àrán lẹ́ẹ̀ máa dá ẹ̀ ní dáràn.